Comrade Omoyele Sowore wọ́n ju bọ́ǹbù ọ̀rọ̀ kan lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọ̀rẹ́ alájí. wọ́n sọ ọ̀rọ̀ kan nípa bàbá Obasanjo. Sowore ní ó máa ń dùn àwọn gan tí wọ́n bá rántí irúfẹ́ àwọn olóṣèlú tí wọ́n ń kóra wọn jọ. past leaders. tó jẹ́ pé past leaders ni wọ́n. Sowore ní kò sí àǹfààní kankan lára gbogbo àwọn tí à ń wò ní iwájú yìí tí wọ́n náà fẹ́ ṣe ìjọba. wọ́n wá fọ̀rọ̀ kan parí ẹ̀ wọ́n náà ṣe ìrànlọ́wọ́ kan rí fún Ọbásanjọ́. èmi tiẹ̀ rò pé báwo ni Sowore ṣe máa ran Ọbásanjọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn náà rò pé báwo ni Sowore ṣe fẹ́ kí ni Sowore ní tó fẹ́ fi ran irú Ọbásanjọ́ lọ́wọ́. àmọ́ nígbà tí Comrade Omoyele Sowore tẹnu bọ ọ̀rọ̀ wọ́n ní lásìkò gbà tí Ọbásanjọ́ wà lẹ́wọ̀n wọ́n nígbà yẹn làwọn ń sáf lọ́wọ́. torí ká ṣe sọ̀rọ̀ náà ká ṣe ṣègùn la ṣe ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni torí ká lè ṣèrègùn tẹ́ntẹ́ abáṣọre fún ọba mọ́ọ́rẹ́. a ṣèrègùn a sọ. a ṣèrègùn sí i wọ́n á sọ. àyè gbẹ̀ngbẹ̀. Sowore nígbà tí Ọbásanjọ́ ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ wọ́n ní táìmù yẹn làwọn ń sáf lọ́wọ́ táwọn ń ṣe NYSC àwọn. wọ́n lọ́jọ́ kan làwọn wá gbọ́ pé nínú prison ooru ti fẹ́ pa Ọbásanjọ́. wọ́n ní kàn bí Ọbásanjọ́ léèrè wọ́n láwọn làwọn lọ ra standing fan táwọn gbé fún Ọbásanjọ́. wọ́n ní ta ló mọ̀ bóyá tí Ọbásanjọ́ ò bá rí standing fan yẹn bóyá kò bá ti kú. ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ wà níbi ọ̀rọ̀ yẹn ṣá. ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. wọ́n ní ooru ti mú Ọbásanjọ́. ìtumọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé Ọbásanjọ́ síbẹ̀ bí gan ti gbàgbé wọn tẹ́bí ò bá gbàgbé wọn ooru ò ní mú wọn bẹ́ẹ̀. wọ́n ní ọ̀rọ̀ làwọn sọ dé public yẹn pé kán bí Ọbásanjọ́ léèrè pé táìmù yẹn làwọn ṣe NYSC àwọn làwọn wá ra fáànù standing fan táwọn gbé fún Ọbásanjọ́. àwọn olóṣèlú yìí wọ́n ní sóòtàn bá wa sọ wípé àwọn ti ran Ọbásanjọ́ rí wọ́n ní sínú ọ̀rọ̀ kan náà pè yẹ wọ́n ní ta ló mọ̀ bóyá tí ò bá rí fáànù gbàgbà yẹn bóyá kò bá ti kú. àwọn olóṣèlú ò mọ̀ọ́rẹ́ alájí. ìyàlẹ́nu tó wà bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé kápò ti gbé fáànù fún Ọbásanjọ́ lóòótọ́ wọ́n ní ṣìyẹn wá jẹ́ bí oore ni. oore ni o. ṣùgbọ́n Sowore sọ pé babalá oore làwọn mọ̀ sí. alájí oore ni. so ẹ jẹ́ àfojú wo ọ̀rọ̀ méjèèjì yẹn. ẹ ṣe alájí. ìkójọ tẹ́kọ̀ọ́ra wọn jọ sọ̀hún àtọ̀rọ̀ tí Omoyele Sowore sọ Ọbásanjọ́ yẹn. ẹ ṣe alájí. a kí gbogbo onílẹ̀ kan sí kó tó di pé alájí ẹ mọ rògbà pé torí pé mo láìkì comrade lónìí kẹwàá láìkì mi ò ó lè dọ̀la kí n mọ̀ láìkì wọn ṣùgbọ́n látòlè lọ́gbọ̀n ti láìkì wọn torí pé ó lójú lídà tó lè sọ gbérò ọ̀rọ̀ báyìí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lídà la ní. mo mọ̀ pé ètò tẹgbẹ́ wà lájí àtúrà àwọn ọ̀dọ́ tí wọ́n á tún bú comrade pé wọn àmọ́ tá ń sọ o. nǹkan tó ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn ṣùgbọ́n kí n tó wá lọ sí ètò tẹgbẹ́ wà lájí mo fẹ́ sáré yà ní apá àbíkan alájí ẹ pé tẹ bá dé ìdí àpẹ ẹ lè sáré yà pé ẹ ń lọ sí ọ̀nà akẹ́dẹ̀mí báyìí. ìdí àpẹ ọ̀nà Bishop Philip Academy ọ̀nà kan sì lọ sọ́nà ọ̀dọ̀ àwọn officers mess lọ́nà inú Ìkọ́lábà ìkan lọ straight sọ́nà oríta Basọ̀run oríta mẹ́ta tí dààmú àlejò nìyẹn 1 2 3 ìkan padà sọ́nà géètì. ó padà sọ́nà géètì àti géètì mo ti bọ̀. lẹ́tí ń bọ̀ rẹ̀ bí òkè mẹ́ta yẹn náà ni. alájì mo rí fọ́nrán kan kì í ṣòṣèlú kí tó padà sórí òṣèlú tí àǹtí ká tí àǹtí ni wọ́n gbé fídíò Moses Amoni tó máa ń kọrin tó máa ń wọṣọ sẹ̀lẹ̀. ọkùnrin báyìí tó sanra báyìí bóde ṣe sanra tó yẹ ló ṣe máa ń gbéra tó bá ń kọrin. níbi tó ti ń ṣe program kan tó wá sọ wípé orin kan wà tó ń fẹ́ kọ táwọn ọmọ òde òní tó bá lè kọ orin yẹn ó máa fún ẹni yẹn ní 50,000 naira. pé táwọn tó jọ mọ àwọn èèyàn òde òní tó bá lè rí orin yẹn kọ yóò wá yà wọ́n lẹ́nu pé òun á kọ orin yẹn bó ṣe kọ ọmọbìnrin kékeré kan wọn á jáde ó gba mic ó kọ orin yẹn ìgbà tí wọ́n tó wà mú padà síbi orí stage pé bóyá àwọn consulate ọmọ yẹn tó wà tún orin yẹn kọ ó jáde ó kọ tán ìgbà tó wà kọ tán ọmọ yẹn tó wà fẹnu play the same jìtá tí sàn ní fi kọ orin yẹn ọmọ yẹn kọ kí wàá fi fàjà débi àlàjì torí pé Moses Amoni promise 50,000 naira ìgbà tó wà parí wọn á sọ fún ọmọ yẹn pé lọ bá pa mi owó tí ó máa fún ẹ ó lè má tó 50,000 ṣùgbọ́n ó máa fún ẹ lówó ṣé ń gbọ́ àlàjì. ó lè má tó 50 o ẹ bọ̀ 50 náà promise kan má gbàgbé. bẹ́ẹ̀ ni 50 náà promise bọ́n kí tí n fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé
ọ̀rọ̀ tí àǹtí Yínká sọ tàfi capture rẹ̀ ni pé ẹ̀yin tẹ́ mọ́ bọ́ àwọn olóṣèlú pé wọ́n máa promise wọn ní mú lè ríṣẹ́ ẹ̀yin tẹ́ tó ń wọṣọ nínú ilé Ọlọ́run náà ẹ̀ ń promise lẹ́nu tó mú lè ríṣẹ́ lẹ́nu tí o ti ìtòjọ́ méjì mú lè ríṣẹ́. Akínmọ́remí Àjànsòrò Ìyé Èkìtì ń bẹ lórí ètò Ìyé Èkìtì ní kí gbogbo èdè Èkìtì náà fi sọ mo sì gbọ́ mo interpret inú ni wọ́n sọ sí wọ́n fẹ́ Èkìtì sọ sí inú mo wá bá wọn tú jáde Akínmọ́remí Àjànsòrò màmá Èkìtì àwọn nìyẹn o so ìtẹ́fẹ́ try láti sọ bẹ́ẹ̀ ni pé ẹni tó promise less than 5 hours gan bóyá ló tó 5 hours. rárá o ìṣẹ́jú kò tó ṣẹ́jú kan lájú kò tó ṣẹ́jú méjì tó tọ́ ọmọ jáde ó lè má tó 50,000 ó sọ pé lọ bá pa mi ó lè má tó 50,000. kí ló dé tí òfin ní tó mọ́. kí ló dé tí ẹ promise nínú ilé Ọlọ́run pẹ̀lú white garment lọ́rùn ṣé nǹkan tí Yínká TNT náà fẹ́ fàyọ nìyẹn. nítorí fẹ́ fàyọ nìyẹn ipe ẹ̀yin náà lè máa bọ́ àwọn ìjọba tí pé wọ́n ń pín rice wọ́n promise wọ́n à ṣe. òun lẹ́yìn náà ṣe yìí. òun lẹ́yìn náà ṣe ṣé báwọn ìjọba tiẹ̀ promise ní òṣèlú ni kó tó di pé wọ́n wọlé. a single person. kí Moses Amoni kó a sọ wípé ẹ jọ̀ọ́ mo fẹ́ kọrin yìí ọmọ tó bá dẹ̀ gbà ta ló lè bá mi fún ní 50,000 amáre tó máa ṣe. ó lè rí èèyàn mẹ́wàá tàbí kó tiẹ̀ wá tó sọ pé mo fẹ́ kọrin yìí o ẹni tó bá lè gbé máa fún lẹ́bùn. ẹ wá béèrè iye ọmọ yẹn jáde inú ẹ̀dùn bóyá iye ọmọ yẹn ti gbá calculation lórí 50,000. ó ṣeé ṣe o. ẹni pé kó lọ bá pí iye tó bá ti fún. so mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé ẹ mú jẹ́ ká mọ̀ ṣèlérí tà nílé mu ṣe mọ́ àgìgà nínú ilé Ọlọ́run pẹ̀lú white garment. so ọ̀rọ̀ tá à ti ká sọ mẹ́ ọ̀rọ̀ tó dáa ni. èmi gan rí pé ẹ̀kọ́ tó dáa ẹ̀kọ́ gidi ló wà lọ́rọ̀ bóyá yẹn. mo sì sábà nínú ilé wa wò wípé tóun bá lo pátánù owó yẹn. kò tí ẹ̀ yẹ kó lò rárá. bóyá àwọn ọ̀dọ́ ò ní jáde bóyá kan yẹ kó lò rárá. tó bá dẹ̀ fẹ́ lò rárá. bí ọ̀tẹ̀ sọ yẹn máa fún ẹ tó bá gbà máa fún lẹ́bùn o. ayé gbẹ̀gbẹ̀ ìgbà míì wà èèyàn máa dáṣì àwọn èèyàn ní last card. aláṣẹ wa rẹ́bù tó ní máa fún ẹ lẹ́bùn kó wá fún ẹni ẹni kọ́bẹ̀ wọn ni àmúrálà 20,000 àwọn àwọn apẹ̀rù pé tó kọ̀kọ́ ní ìṣẹ́jú kan. kódà kò jẹ́ 10,000. kó aṣọ pé máa fún 50,000 kó àdá lọ bá pa ní pẹ̀lú máìkì ni o. ọdún olè mọ́tò 50 o. olè mọ́tò 50. kò dáa ìyẹn ni pé táwọn èèyàn bá ń tiẹ̀ ń bú ààrẹ tàbí gọ́fúnà ẹni yẹn ò lẹ́nu. ẹja búra wa náà wò. ẹni yẹn ò lẹ́nu àti máa bú yẹn. Alhaji ètò tí ẹ gbé wa lónìí mo kọ́kọ́ kí Comrade Omoyele Sowore pé wọ́n kú iṣẹ́ takuntakun pàápàá jùlọ nípa ọ̀rọ̀ tí wọ́n sọ tá a fẹ́ gbé yẹ̀wò yìí. Alhaji tá a bá gbàgbé tá a bá ṣe ọ̀rọ̀ nípa òṣèlú mo fẹ́ lè sọ wípé ọ̀rọ̀ tí Comrade sọ yìí àìmọye ọ̀rọ̀ tèmi náà tó fara pẹ́ ọ̀rọ̀ wọn. bó ti jẹ́ pé mi like wọn tẹ́lẹ̀ bó ti like wọn nísìn mo ti like wọn nísìn. ṣé wàá ń jà nítorí àjẹdẹ bí aláìkí ara yín kò ju no ṣé mọ̀ Alhaji tí mo máa ń wò nígbà yẹn ni pé Comrade ìjọba tó wà lórí àléfà wọ́n máa ń àtàkì wọn fine látàrí pé kàn fi lè ṣe ètò olùdáadáa náà ni ṣùgbọ́n tó wájú opposition leader náà ń kọ́ tí wọ́n ti bàlùjẹ́ rí tó tún wá ń padà bọ̀ mo ṣe ni mo like Comrade lónìí torí tẹ́lẹ̀ mo rò bẹ́ẹ̀ pé àwọn náà fara kunra ni. ẹ rò pé ara wọn ni wọ́n. ara wọn ni wọ́n. ṣùgbọ́n nígbà tí wọ́n gbé ètò kalẹ̀ nìbàdàn pé gbogbo àwọn opposition káwọn sarapọ̀. tẹ́ ẹ wá rí i pé wọ́n lọ wọ́n decline ẹ̀ pé àṣemáà yíyẹ sára wọn ó ní pé generally làwọn ń fèsì. mi wá ní pé wọ́n ń ṣara wọn torí pé wọ́n láìkí Tinubu o wọn kì í ṣara wọn torí pé wọ́n fẹ́ ohun tó dáa fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ni. torí wọn láìkí Tinubu ọ̀hún náà. Alhaji Comrade wọ́n kọ nǹkan kan ní òyìnbó tí màá kékeré tí màá ka tí mo like. wọ́n sọ wípé I decline the Ibadan opposition summit. Nigeria deserves a genuine alternative, not recycling failure. ẹ ṣe pé tá a bá wo ọ̀rọ̀ yẹn ó kẹnu. ọ̀rọ̀ yẹn kẹnu Alhaji. àwọn decline opposition summit Alhaji kí ló jẹ́ opposition summit. ìyẹn ni ẹja kóra wa jọ bó láti gbé ẹni ṣubú. Alhaji tó bá jẹ́ àwọn ọ̀dọ́ tó jẹ́ wípé àríran làǹbà bàbá wọn rí nínú òṣèlú. kò bá títí dún yàn. tó bá tún wá jẹ́ àwọn ọ̀dọ́ tá a tún wá rí ìran bàbá wọn rí nínú òṣèlú tí wọ́n á kóra wọn jọ
tó wá dúró pé no àwọn opposition youth àṣetán láti gbára wálẹ̀ alájì kò bá tún yàtọ̀ ṣùgbọ́n nǹkan apẹ̀rẹ̀ wọn ní opposition summit kí ló tẹ̀ pé láyé ní opposition leader tẹ́ ẹ ti jẹ tẹ́lẹ̀ rí. kẹ́kọ̀ọ́ yìí fún kẹ́kọ̀ọ́ kọ́ gbogbo ẹ̀ tán. wọ́n á kọ opposition summit wọ́n á lẹ́kọ̀ọ́ tí comrade sọ ni mo ṣe ni mo like comrade wípé Nigeria deserves genuine alternative kì í ṣe not recycle failure. Alhaji kọ́lọ̀ ń bá wa jẹ́ kí ẹ̀mí Omoyele Sowore gùn wọ́n gbàdúrà ká tó àrí irú wọn náà sí tàbá nínú wọn bíi márùn báyìí Alhaji àwọn ìjọba wa máa sit tight. tàbá pé márùn. Alhaji báwo ni wọ́n á ṣe lọ ṣe summit Nigeria opposition summit tí former vice president Atiku Abubakar wà ń bẹ Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ David Mark gbogbo wọn jù bẹ́ẹ̀ lọ kí ló dé tí dínú mi la yóò bá wọn lọ. Alhaji ìgbà wo làwọn ọ̀dọ́ tó fẹ́ dìde ká tó mọ̀ wípé àwọn tá à ń rí ní opposition leaders wọ́n ń tàn wá jẹ ni. lóòótọ́ Alhaji àwọn kan lè rí mi pé àmáyé bọ̀bọ̀ ti pẹ́ nígbà táwọn àtàlájì máa ń ṣe program Yorùbá Nation tó fẹ́ gba APC láyé bọ̀bọ̀ lóòótọ́ mo lè campaign fún APC ńgbà yẹn Alhaji ṣùgbọ́n campaign nígbà yẹn dúró lórí pé nígbà tó fi jẹ́ wípé Tinubu dúró ní APC Peter Obi wà ní Labour Party Atiku Abubakar wà ní PDP. ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ nígbà yẹn pé Yorùbá lẹ̀ mo lè jẹ́ ká mọ̀ pé Yorùbá lẹ̀ mi opinion tí ilẹ̀ rẹ̀ fẹ́ tẹ̀lé pé Yorùbá lẹ̀ yìí máa tẹ̀lé ń tiyín o. kì í dẹ̀ ṣe mo dẹ̀ sọ kì í ṣe pé torí pé mo jẹ́ Yorùbá nìkan Tinubu ti ṣe gómìnà rí a rí Tinubu as a leader òun dẹ̀ lè lámọ̀ tó lè ṣe. ẹlẹ́gbàgbà gan sọ̀rọ̀ tẹ́ sọ yìí wọ́n ní ló fi jẹ́ nígbà tó wá wọlé mo dẹ̀ tó wá padà sọ́ngbà yẹn wọ́n ló yà wọ́n lẹ́nu. Alhaji mo dẹ̀ tó wá padà sọ́ngbà yẹn wípé ẹ mú ìjà gbàgbé wípé ọ̀rọ̀ Olóyè Sunday Igboho tí aṣíwájú bá wọlé nígbà yẹn as president àwọn ni wọ́n lè yọ Olóyè Sunday Igboho kó nínú ọ̀fìtàn wa o. ó dẹ̀ padà ṣẹlẹ̀. Alhaji ǹjẹ́ tó bá jẹ́ gbà yẹn Peter Obi ló wọlé ṣé àṣà máa gbọ́ orúkọ Sunday Igboho mọ́ ni. by now òun náà máa ṣe rí ló fi jẹ́ pé kókó jábele òun kálukú máa ń jà fún tiẹ̀ ni tí ká pé Peter Obi náà ló bá wọlé Nnamdi Kanu náà ní síbẹ̀ kò ní sí ibi tó wà lónìí Ìgbòho sì máa wà láàyè ibi tó wà Alhaji tó bá dẹ̀ ìjà ti kú ló wọlé ni àti ẹni gbúrò kankan nù. àbí òun ò níyọ̀ kankan tiẹ̀ o kò níyọ̀ kankan tí Buhari fi kú o bẹ̀ ẹ máa dúró ẹni tó bẹ̀bẹ̀ fún Sunday Igboho. ṣùgbọ́n ìgbà tí Tinubu tó ti ń lo 3 years ló báyìí a lè sọ àmọye nǹkan tí Tinubu ti ṣe kì í ṣe pé mò ń kàǹpé àwọn tó ti ṣe là ń sọ ṣùgbọ́n tá a bá fẹ́ jẹ́ pé a fẹ́ wá lọ support ẹnìkan pé ẹjẹ́ àdìgbò fún wọn ǹjẹ́ ṣé ẹni yẹn wà capable láti rúlù wá Nàìjíríà àbí wọ́n bọ̀ wá ba ayé àwọn ọmọ Nàìjíríà jẹ́ ni ǹjẹ́ àwọn tó ń kóra wọn jọ tí wọ́n ń bọ̀ tó ń sọra wọn ní opposition party Alhaji tó ń ṣe opposition summit kí ni aims and objectives wọn ṣé bí wọ́n ṣe ADC program kò sí kankan tí wọ́n sọ jáde pé pàtó bẹ́ẹ̀ làwọn fẹ́ ṣe l'Abuja. bẹ́ẹ̀ tẹ́nìkan sọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ ẹ fojú inú wo ọ̀rọ̀ ẹ kẹ́ ẹ lè jó mọ́ nǹkan tẹ́ fẹ́ sọ wọ́n ní opposition summit tán ṣe yẹn wọ́n ní nǹkan ẹyọ kan ló dùn àwọn jù ń bẹ́ ẹ pé Sowore òun condemn gbogbo wọn ni. èmi náà ti mo fẹ́ condemn wọn pátápátá ni. ẹni yẹn wá ní tí ó dùn àwọn jù wọ́n ní kò ju ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá lọ wọ́n ní tọ́ra àwọn wo àjọṣebọ̀ àwọn nǹkan tí Tinubu ti ṣe pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá tó ṣàfihàn dúró pé àní ó gbọ́dọ̀ ṣubú ṣé a lè sọ pé ọ̀rọ̀ wà mẹ́rin ṣá. ọ̀rọ̀ wà bí Alhaji èèyàn lèyìn ó máa jẹ́ Alhaji èèyàn lèyìn á máa jẹ́ nítorí pé ohun tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe kọ́ ẹ̀kú jọ wá lójú èèyàn ni wọ́n tó bá ń sọ ara àwọn ọmọ tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n build nínú òṣèlú ní Arẹ́gbẹ́ṣọlá wà. Rauf Arẹ́gbẹ́ṣọlá is nowhere to be found. Ìgbà tí Aṣíwájú jẹ gómìnà ìbáwọn ni wọ́n lọ mú wá from nowhere téèyàn mọ̀ wọ́n rí tán fún wọn ní commissioner. Wọ́n parí commissioner for 8 years. The same Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló push wọn lọ sí Ọ̀ṣun ẹni tí
tí ò gbọ́ ṣúrí tí ò ní kankan lọ́ṣun àwọn ṣúrí reject wọ́n gbà yẹn nígbà yẹn ni Ọlágúnsóyè Oyinlọ́lá tó wà ní gómìnà àwọn ọ̀ṣun reject Rauf Arẹ́gbẹ́ṣọlá nígbà yẹn táyà bá dé pé iṣẹ́ tí ò tiẹ̀ délé lọ́ṣun gan ló fẹ́ jẹ gómìnà lé wa lórí. pèsè tí ò bá wá sílé lọ́ṣun bó ló ṣe fẹ́ jẹ kiri lé wa lórí. aṣíwájú náà ló tó forward gbogbo movement yẹn fún Rauf Arẹ́gbẹ́ṣọlá gbogbo kóòtù tí wọ́n ń lọ agbára ọlọ́run agbára aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni. wọ́n dẹ̀ parí ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí gọ́vnọ̀. ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí gọ́vnọ̀. ó tún di lẹ́lẹ́ ó tún di mínísítà. tó fi di pé half salary ni wọ́n. wọ́n máa tún jẹ mínísítà ọdún mẹ́jọ. Alhaji ṣé agbára wọn ni ṣebí slọ́ọ̀tì aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó tún jẹ mínísítà fún ọdún mẹ́jọ. in fact wẹ́. so káwa ka 8 years commissioner 8 years governor 8 years minister. kò yẹ kẹ́ni yẹn débi òṣèlú mọ́ láyé. ìbẹ̀rẹ̀ ká ti mọ̀ wípé àwa ọ̀dọ́ àti ìmọ̀ kankan tá a ṣe. kódà láràárọ̀ pépà ló yẹ kó máa kà. àwọn iná ṣe ń gbá fúrọ́tù pé àwọn tó fẹ́ lead wa. comrade ò kì í ṣe alátẹnujẹ oníbàjẹ́ torí pé comrade ní rẹ́kọ̀dù gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n ní rẹ́kọ̀dù gidi. àwọn tó wà ń bẹ̀ ò ní rẹ́kọ̀dù gidi. wọ́n làwọn ò lè lọ tù pẹ̀lú àwọn tó wà ń bẹ̀. ìsìn ló yẹ kí àwa youth ká mọ̀ wípé ohun tí comrade ń sọ slogan yẹn ló yẹ ká máa lò bá Alhaji. ohun tí comrade sọ tí wọ́n fi reject program táwọn lọ opposition summit òun ló yẹ káwa ọ̀dọ́ ká máa lò tó bá jẹ́ pé òótọ́ la fẹ́ ìlọsíwájú Nàìjíríà. ipe Nigerian deserve genuine alternative òun ló yẹ káwa ọ̀dọ́ ká máa rí ipe non-recycling failure. yàtọ̀ fáwọn the same set of people. Yes Àtìkù ti ṣèjọba rí Arẹ́gbẹ́ ti ṣe rí dínú mi láàyè kí lẹ ṣe fún wọ́n àṣẹ fọ́dún mẹ́rin ọdún mẹ́jọ Arẹ́gbẹ́ ní commissioner ó di ọdún mẹ́jọ kárò mẹ́jọ gọ́vnọ̀ mọ́ ó di mélòó náà ó jẹ́ 16 kátòrò mẹ́jọ commission 24 years. youth mélòó lẹ fi change life wọn. tó ń tọ̀hún tó máa sọ pé bóyá òun tó ń padà wá ẹ wá padà bọ̀ pé ẹ fẹ́ tún Nàìjíríà ṣe Tinubu ò dáa kí lẹ́yìn ṣe nígbà tẹ́ ẹ wà ń bẹ́ẹ̀. Àtíkù Abubakar kí ló ṣe nígbà tó wà ń bẹ́ Alhaji. youth mélòó ni wọ́n fi change life wọn ẹ fi ń better life àwọn ọmọ ti yín. David Mark ẹ gbàtìgbà tí David Mark ti wà ń bẹ́ Alhaji látàrí àwọn ológun. ó sì dàgbà síbẹ̀. ẹ dẹ̀ fi ń better life àwọn ọmọ ti yín. ẹ máa lo slogan pé ẹ fẹ́ túlù ṣe ẹ fi orúkọ yín àti position ẹ fi bà ìlú jẹ́ títí débi tó dé lónìí gbogbo yín ẹ wá ń kóra yín jọ ipe fẹ́ fi sabotage ẹ stand ní as opposition against the president Bola Ahmed Tinubu ìgbà tẹ́yìn ti wà ń bẹ́ẹ̀ for years kí lẹ ṣe àdèmárà àwọn ọ̀dọ́ tó máa tẹ̀lé wọn ipa àwọn táwọn fẹ́ ni. Màmá dúró dọ̀là máa sọ pé àwọn ọ̀dọ́ àti ìmọ̀ ibi tá à ń lọ inú mi dùn fún nǹkan tí comrade sọ nípa opposition summit táwọn lọ ṣe ń bàdàn. ẹ nífẹ̀ẹ́ sí nǹkan tí wọ́n sọ yìí. Amẹ́ríkà kan tá à ń sọ pé God bless America ẹ bá rí ní tó ṣẹlẹ̀ ní White House. tí wọ́n gbébọn wọlé. tó tètè palẹ̀ mọ́ Trump. sàmájà ìkáàbọ̀ sórí ètò. Alhaji bẹ̀rẹ̀ tí máa rí pé àwa Nàìjíríà wa gágán lọ tá ara wa. Alhaji ẹ̀bí mi pé kí ni ìdí Alhaji ẹ̀ wojú mi kẹ́ni pé kí ni ìdí sọ bẹ́ẹ̀ wojú mi. kí ni ìdí ayé kí ló wà lójú yín tẹ̀ ń gbé kí. àwa Nàìjíríà gágán lọ tá ara wa. lóòótọ́. ẹ wo tó ṣẹlẹ̀ ní White House. Alhaji Americans mélòó ló condemn ẹ̀ ló jáde tó pariwo. Alhaji ẹ̀ imagine kò jápa sọ̀rọ̀ ní Tinubu. ló ń ṣerú mítì máa yà àbí kí wọ́n ṣe conference kí wọ́n á yìnbọn kí wọ́n palẹ̀ mọ́ Tinubu pamọ́. ẹ ti máa rí àwa Nàìjíríà tá a mọ̀ nǹkan kan tí a fẹ́ future fún orílẹ̀-èdè wa. ó yẹ ká pa ni Tinubu ò dáa ó bo orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ wọ́n gbé pamọ́. Alhaji wọn sọ jù bẹ́ẹ̀ lọ ohun tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà tó yẹ pé ojoojúmọ́ wọ́n dẹ̀ pariwo God bless America ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní White House. tẹ́gbọ́gọ́ ṣọ̀tì níta bẹ́ẹ̀ ní security tight tó Alhaji ẹ bá wọn armed soldier wọn police wọlé tí wọ́n guide Trump jáde tẹ́rù ń bá àwọn èèyàn bẹ́ẹ̀. ọmọkùnrin ó dẹ̀ já wọlé lẹ́ẹ̀kan náà ní. Alhaji social media mélòó ló ti jáde ní sọ pariwo pé Amẹ́ríkà ò dáa
Trump fìyà jẹ wọn t'Amẹ́ríkà bá daṣẹ́ ògbélé ó ṣẹlẹ̀ tó bá jẹ́ Nàìjíríà ló ti ṣẹlẹ̀ incident yìí wọ́n ti pariwo wá Tinubu torí ìlú ò da ara ní àwọn èèyàn ẹjọ́ ẹ̀sọ́ ìjọba tó ti débẹ̀ tó ti ṣe dáadáa. ìyẹn ni pé kò síbi tí àwọn terrorist yẹn ò sí. kò síbi tí ò sí Alhaji. ó kàn lè pọ̀jù ra wọn lọ. kò síbi tí ò sí. ẹ bó ṣe èèyàn kan ṣoṣo tó dẹ̀ jáwọ́ olúbẹ̀ yẹn. kò síbi tí ò sí Alhaji. ó mì pé bó ṣe ń bọ̀ yẹn ó lè jẹ́ pé Trump gan ló target. ó ní target ẹ kò sí kankan ní Alhaji ṣé dáàdi mi wà lọ́n tó fẹ́ target. Trump ní Alhaji so kí ni mo ń bá bọ̀ ni wípé àwa youth Nàìjíríà àwa lálẹ́ fix country fúnra wa báwo dẹ̀ la ṣe lè fix country fúnra wa látòrí àwọn governor state wa ni but president la máa ń dárúkọ lójoojúmọ́. Alhaji tabarika káwọn tó lọ ṣe opposition summit ní Nàìjíríà ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ ẹ jẹ́ ká lọ ṣe sí wọn ṣẹ́fẹ̀ lọ síwájú ọ̀dọ́ bẹ́ẹ̀ la máa ráwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tó rí wọn ò pé tẹ́lẹ̀ tó ń gbá tẹ̀lé wọn tá ń pariwo gbogbo ọ̀dọ́ tẹ́ ń gbá tẹ̀lé wọn ọmọ mélòó lẹ rí bẹ́ẹ̀ tó tẹ̀lé wọn wá. tó já àwọn ọmọ tí wọn. ìgbà tí Peter Obi sọ̀kalẹ̀ nínú mọ́tò ẹ wá wariwo it's our time ọmọ Peter Obi mélòó ló tẹ̀lé lẹ́yìn. àbọ̀mọ̀ mélòó ló ń pàtẹ́wọ́ fún. ọmọ mélòó ló ń pàtẹ́wọ́ bẹ́ẹ̀ tó ń ṣe Peter Obi àsọ àwọn ọmọ tó ń wà l'Amẹ́ríkà. àmọ́ tí ń tàgbàdo lábẹ́ bíríìjì. full good accommodation ọmọ Àtíkù mélòó ló wà ń bẹ̀ yẹn ọmọ Arẹ́gbẹ́ mélòó ló tẹ̀lé ọmọ Dino mélòó ló tẹ̀lé tẹ bá rí píṣọ Dino àtọmọ ẹ wà l'Amẹ́ríkà o. kódà bá ṣe sọ̀rọ̀ Amẹ́ríkà lọ́wọ́ òun fúnra rẹ̀ ó ti lọ́wọ́. ọmọ ẹ wà l'Amẹ́ríkà o Dino ọmọ paru ẹ̀yàn ló mọ tẹ̀lé Dino ọ̀dọ́ mélòó ni Dino ti ràn lọ́wọ́ ní wọ́ọ̀dù tiẹ̀ nìkan gan Dino tó jáde kó máa wí ní Tinubu hands down wọ́ọ̀dù tiẹ̀ nìkan gan. ọjọ́ yẹn ni òun náà kàn fẹ́ káwọn èèyàn rẹ́rìn ni. Alhaji wọ́n sunkún ní ọ̀rọ̀ ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀kú ní kì í ṣẹ́rìn